àṣírí ti tú nípa àwọn tó wà nídìí ìjínigbé akẹ́kọ̀ọ́ àti olùkọ́ Ẹ̀sìnẹ̀lẹ̀. Ìbẹ̀rù tí ń bá àwọn ajínigbé náà á ti mọ àwọn ọmọ ẹgbẹ́ wọn ẹ̀ṣọ́ aláàbò ló sọ bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ yìí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ni wípé òye ti ń fojú hàn nípa ibi tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn agbébọn mà jí gbé ní Yàwọ́tà àti Ẹ̀sìnẹ̀lẹ̀ ní oṣù kan àbọ̀ sẹ́yìn. Àwọn ẹ̀ṣọ́ tó ń dọdẹ àwọn ajínigbé náà ó ní wọ́n mà sọ wípé wọ́n ti ń súnmọ́ ibi táwọn èèyàn náà àti ajínigbé wà, gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò bí wọ́n ṣe ń fìdí rẹ̀ múlẹ̀. Wọ́n ní ẹ̀kọ́ ti ń fi ojú mímu hàn báyìí lẹ́yìn tí wọ́n ti mọ àwọn tó wà nídìí ìjínigbé náà àtàwọn alájọṣiṣẹ́pọ̀ wọn. Ìròyìn náà ní jìnnìjìnnì sì ti ń bá àwọn agbébọn náà bí ìròyìn ṣe sọ. Kódà àwọn ẹ̀ṣọ́ aláàbò sọ wípé ìdààmú ti bá àwọn ajínigbé náà báyìí tí àṣírí àwọn ọmọ ẹgbẹ́ wọn tó ti ń tú, tí wọ́n sì rí wípé àwọn ẹ̀ṣọ́ wọn ti mọ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi. Ẹ ó rántí pé láìpẹ́ yìí ni olórí ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gágun Wahidi Saibu ìmọ̀ ló mọ̀ sọ wípé àwọn tí ń súnmọ́ bèbè àṣeyọrí láti gba àwọn tó wà nígbèkùn ajínigbé náà sílẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó ń wọgbó pọ̀ lórí ọ̀rọ̀ yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wí, wọn kò déédéé mọ ojú òpó táwọn ajínigbé náà ń tọ̀ lójijì. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n fi ṣe iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ìtọpinpin abẹ́nú látọ̀dọ̀ àwọn DSS ìmọ̀ ló mọ̀ ṣokùnfà bí wọ́n ṣe mọ àwọn èèkàn nínú ẹgbẹ́ agbésùmọ̀mí yìí. Lẹ́yìn tí wọ́n ti mọ àwọn onílù tó ń lù fún ìròmí àwọn amòòkùnsìkà yòókù, ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí bí wọn yóò ṣe mọ ibi táwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ náà wà káàkiri orílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ tuntun yìí ó máa ń wáyé o láti rí wípé láti bí ọ̀sẹ̀ méjì tí àwọn ẹ̀ṣọ́ tí wọ́n kéde pé àwọn ti di ojú òpó kan táwọn ajínigbé náà tí wọ́n lè gbà sá lọ. Wọ́n kéde nígbà náà pé àwọn tún fi kún báwọn ṣe ń sọ àwọn ibi tó ṣeé ṣe káwọn ajínigbé náà kí wọ́n farapamọ́ sí lágbègbè Igbó Ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tó ṣeé ṣe kí wọ́n kó àwọn tí wọ́n gbé pamọ́ náà sí. Ẹnìkan nínú àwọn tó súnmọ́ àwọn ẹ̀ṣọ́ náà ló sọ bẹ́ẹ̀. Bákan náà ni ẹlòmíín ṣàlàyé pé àwọn DSS àtàwọn ológun kò fi àwọn ajínigbé yìí lọ́rùn sílẹ̀, wọ́n fẹ́ mọ ibùba wọn. Èyí ni yóò mú kí wọ́n rí àwọn tó wà nígbèkùn náà gbà jáde láì farapa, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Tẹ́ ò bá gbàgbé, akẹ́kọ̀ọ́ 39 39 àti olùkọ́ 7 ń làwọn ajínigbé náà mà gbé wọgbó lọ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí. Àwọn ilé ẹ̀kọ́ 3 tó wà ní Ahoro, Ẹ̀sìnẹ̀lẹ̀, Yàwọ́tà àti Aláùsá l'Ógbómọ̀ṣọ́ ó ní wọ́n ti kó wọn lọ o. Kí Ọlọ́run Elédùmarè kó sí wọn ní rírí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí wọ́n wò wá o, àánú Ọlọ́ọ̀bá yóò wá ẹ̀mí àti rí, àmín. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.